bí ọmọ tuntun jòjòló ṣe lè gbé ọlẹ̀ míì sínú látinú ìyá rẹ̀ tí ikùn rẹ̀ yóò sì ga bí olóyún. Àìrìnjìnnà làìrábùkí ọ̀kẹ́rẹ́ o. Bí èèyàn bá rìn jìnnà yóò rí ibi tí wọ́n ti ń fi odò ìbílẹ̀ jẹun. Ǹjẹ́ o mọ̀ pé ó ṣeé ṣe kí ọmọdé jòjòló dé oyún sínú láti inú ìyá rẹ̀? Fetus carrying fetus ni àwọn olóyìnbó ń pè é. Irú ìṣẹ̀lẹ̀ yìí èyí tó túmọ̀ sí pé ọlẹ̀ ń gbé inú oyún ni ilé-iṣẹ́ ìròyìn Jígí Alára wá ṣe ìwádìí ọ̀hún. Kí ló ń fa kí oyún máa gbé ọlẹ̀ mìíràn sínú? Ipa rẹ̀ lórí ọmọ tuntun àti ohun tí òbí lè ṣe tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí bá wáyé. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kò wọ́pọ̀ ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ọlẹ̀ méjì bá wà nínú aláboyún bíi ìbejì. Bí ọ̀kan nínú ọlẹ̀ méjèèjì náà kò bá dàgbà bó ṣe yẹ gẹ́gẹ́ bí ìkejì rẹ̀ tó sì ní àléébù, ó ṣeé ṣe kí ọlẹ̀ kejì tó ń dàgbà dáadáa gbé ọlẹ̀ tó ní àléébù míì. Ọlẹ̀ tó ní àléébù náà yóò sì máa dàgbà nínú ìkejì rẹ̀ lásìkò tí wọ́n wà nínú ilé ọmọ ìyá wọn. Àmọ́ ọlẹ̀ yìí tún ṣeé ṣe kó máa dàgbà nínú ìkejì rẹ̀ bí oyún tí àwọn ààbò ẹ̀yà ara rẹ̀ bíi agbárí tàbí ẹ̀yìn yóò sì máa dàgbà. Ọmọ kékeré yóò sì dàbí ẹni pé ó gbé oyún sínú. Ọ̀pọ̀ ìgbà làwọn dókítà máa ń tètè ṣàwárí ìṣẹ̀lẹ̀ yìí kó tó di pé oyún inú ọmọdé náà yóò ga fún ayérí tí wọn yóò sì ṣe iṣẹ́ abẹ fún un láti yọ ọlẹ̀ àbàdì tó ń dàgbà nínú ọmọ tuntun náà kúrò. Tí o bá lóyún tàbí ṣẹ̀ṣẹ̀ bímọ, jọ̀ọ́ ṣe àkíyèsí ara rẹ tàbí ọmọ tuntun tí o bá bí. Àìbámọ̀ ọmọ tuntun náà lè ti gbé ọlẹ̀ sínú kí o sì gbé ìgbésẹ̀ tó yẹ nípa lílọ sí ilé ìwòsàn tó kójú òṣùwọ̀n fún ìtọ́jú lásìkò. Ẹ ṣeun tí ẹ tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem nímọ̀ tó ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì inú mọ́ dúdú wá sẹ́. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.